Ekasan, Ekaleo. At Botetimowa, this is DIGINAIJA. Don't forget to subscribe, like and share. Lórí awuyewuye tó lọ lórí interview tí MC Oluomo ṣe lọ́dọ̀ Kọ́lá Olótù. Ọ̀rọ̀ yìí tí wá ti di gbàsgbòs gidi gan báyìí o láàrin Bọ́kàs àti Àbọ̀lọ́rẹ́. Ó ti di wàhálà gidi gan lórí confession tí MC Oluomo sọ pé personal money òun lòun ná. Ojú takùn àgbáyé lẹ́wọ̀n wáyé. Kò sí èèyàn tó fún mi ní owó. Ẹ ń sọ fún kámẹ́rà pé I use my money. Gbowó látàkùjá. I use my money. Tí mo fi ṣe campaign fún Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ni because lẹ́yìn Ọlọ́run lẹ́yìn màmá tó bí mi Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu nìkan ló. During 2023 election lórí interview Kọ́lá Olótù òun ni Bọ́kàsì bọ́ta ọ̀ ló ní ṣé wọ́n mọ iye tó ń fi ń ṣe election ṣá pé ibo ló ti rí owó tó ná ṣé kò ń ṣe owó tí Tinubu kó fún ẹ tó tọ́jú náà ló ná ọ̀rọ̀ ẹ̀ ṣáàdì yánpọnyánrin tí Bọ́kàsì láti máa tú àwọn àṣírí kan pé even gan Bàrúwá pòun yìí ní president àwọn òun báwọn ò tí ì recognize MC Oluomo pé MC Oluomo láti lọ pé fìdíhẹ́ government ní MC Oluomo ẹ̀yìn tèmi eléyìí tó wá ti kọjá bẹ́ẹ̀ o ẹja lọ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lẹ́nu Bọ́kàs. irọ́ àwa ò ní parọ́ fáàtì la máa sọ fáàtì ni máa múlẹ̀ ó ní kò gbowó election sórí Donald Trump lamẹ́ríkà Elon Musk bó ṣe lówó tó kò lè dá sponsor ẹ̀. Donald Trump kówó lẹ̀ Elon Musk support ẹ̀ ni ta wá ní ìwọ tó máa sponsor election Aṣíwájú ta ni ẹ́ ta lọ jámọ́ ìwọ lówó tó lè fi sponsor election Aṣíwájú ẹ ṣáà máa parọ́ tí ò bò hotel tó fi àwọn èèyàn sí Lájàwó estate opposite Eleganza kò sanwó fẹ́ni tó lò tẹ́ yẹn bí owó ọ̀sẹ̀ méjì ló san hotel yẹn ti close down pẹ̀lú gbèsè ẹ lọ ṣe findings yín wèrè France ó ṣàfẹ́ ká máa bá yín túṣu ṣẹ́dá ìzàlẹ̀ kòkò òun lówó tó máa fi sponsor election Aṣíwájú èèlò ló ní lọ́wọ́ tí Aṣíwájú ò bá kówó lẹ̀ báwo la Aṣíwájú ṣe ń complain páwọn lose Lagos State tí Aṣíwájú ò bá kówó lẹ̀ ó dẹ̀ ń sọ ní public káwọn èèyàn wà láyé táwọn union ṣì wà láyé union member ṣì wà láyé bẹ́ẹ̀ náà ló sọ pé ó fún Bàrúwá ní board of trustee ṣé ọba ìmọ̀ constitution national union ṣá kó tó lè ṣe board of trustee ó máa ṣe 8 years pé as president of nurtw Bàrúwá 4 years náà sì ṣe ó dẹ̀ ń parọ́ kiri pé fún wọn ní board of trustee ṣé o mọ constitution union alóò mọṣẹ́ yìí sẹ́ ẹ̀ gbogbo nǹkan ẹ̀ tẹ́mi mọ̀ láyé irọ́ ló fi gbogbo ẹ̀ pa fake life ó tún bọ́ sórí mídíà níbi táyé ti lajú dé yìí ó tún parọ́ ìwọ tó yẹ pé jọ́ tí ṣe ìfẹ́ fún ẹ ló wà àwọn èèyàn wà ń bẹ̀ ó fẹ́ gbà wọn ṣéṣà màgán sọ̀hún ọmọ tó wà ń bẹ̀ ló já wọn ó dẹ̀ ń bọ́ sí public ó dẹ̀ ń sọ̀rọ̀ tó bá kí n ṣe ṣéṣà mà tó ní káwa dákẹ́ ajá ẹni France fẹ́ máa gbára ìsìjàmbá wọlé sáwọn union lára ó fẹ́ máa gbàgbẹ́ wọlé sí ṣéṣà mà lára a máa bẹ ṣéṣà mà kó tú wálẹ̀ ẹ mọ̀ pé ẹ pọ̀ sórí gbogbo ìgbà tó máa ń ṣe fídíò tọ́gẹ̀ máa ń lágbára káwọn èèyàn lọ máa kọ́mẹ̀ntì lórí péjì yẹn ó ti kọjá ó ń pọ̀ sí àwọn èèyàn ní ẹ lọ sórí péjì yẹn kẹ́ lọ kọ́mẹ̀ntì ó rí kan tó ń káwọn èèyàn kọ́mẹ̀ntì lórí péjì yẹn sí orí ẹ̀ ò dẹ̀ ti pé torí freedom ti wà ìgbà yẹn tọ́gẹ̀ ẹ ló pohùn lágbára máa fọ́ọ̀sì àwọn èèyàn kó lọ kọ́mẹ̀ntì kó lọ ṣe fídíò fún mi ta ló ń ṣe fídíò fún mi mọ́ káànìyàn kan kó tiẹ̀ jáde kó ṣe fídíò yẹn lọ́wọ́ yìí kó wá rí nǹkan táwọn èèyàn máa ṣe fóun kọ́mẹ̀ntì máa fi ba yí ẹ̀jẹ̀ ìwọ gan ojú òtí ẹ̀ tiẹ̀ ó ń sọ pé àwọn èèyàn kọ́mẹ̀ntì burúkú ló ń kọ́mẹ̀ntì sórí péjì yẹn sìn ó jẹ́ kó ti já pé nígbà yẹn agbára lọ̀gá ẹ̀ ń lò àwọn tó wá ń kọ́mẹ̀ntì sórí péjì tèmi nígbà yẹn àwọn ló ń kọ́mẹ̀ntì rọ́bì sórí tiẹ̀ ń sìn o mo sọ bọ́ ọ̀gá ẹ̀ kó nílé gíláàsì ní agbára tó gbé dání ni kò ságbára yẹn mọ́ náà ọ̀gá ibi tó lọ àwọn wo ló wà lẹ́yìn ẹ̀ ọmọ ikọ̀ nígboro wo ló wà pẹ̀lú ẹ̀ ta ni ọmọ ikọ̀ náà tó lórúkọ nígboro tó wà pẹ̀lú ẹ̀ àti ní Ìbàdàn àti lẹ́kọ̀ọ́ dárúkọ wọn ṣé wọ́n bọ́ ìṣó tiẹ̀ lórí ni tán bá tẹ̀ ń tàn kó yé tán ra ẹ̀ tán bá dẹ̀ ti pè é kó jáde ìwọ fúnra rẹ̀ ò ní rò pé kí ló fẹ́ jáde lọ sọ òun ló fẹ́ ba tiẹ̀ jẹ́ èèyàn fẹ́ nú ẹ sọ̀rọ̀ akọ before and now ó dẹ̀ jáde òun pariwo wọ́n ti fẹ́ ba tiẹ̀ jẹ́ ṣé wà ń bí iṣá ẹnu òrófó yín òun ló máa pòrófó yín ṣé ọmọdé tó mo ṣe fídíò gbẹ̀yìn fúnra yín lẹ tún múlẹ̀ àwa lọ̀rọ̀ yín fún yín ó tún wá ń ta yín lára ṣẹ̀bẹ́ náà ọ̀gá ẹ̀ ló fi sọ̀rọ̀ tẹ́ bá ń rò pé ẹ̀mọ́ sọ ẹ máa ránṣẹ́ àwọn tó mọ̀ gbọ́ àwa ń ṣọ́ yín ni
adúró pa sórí íńtánẹ́ẹ̀tì tó dẹ̀ kí n parọ́ ọ̀gá ń grant àwọn fake interview ó ń parọ́ káwọn dẹ̀ lóòótọ́ lọ́wọ́ kẹtọ́ sọ̀rọ̀ dòtí tó máa pẹ́ òótọ́ lẹ̀ lè sọ dirọ́ láéláé ẹ ti understand sì ń bẹ̀ rárá òun fún Bàrúwá ní board of trustee níbo ló ti fún Bàrúwá ṣé o mọ constitution national union gbogbo ẹni tí bàbá yìí máa ń parọ́ fún tẹ́lẹ̀ ọlọ́run ọba ń máa kan comment ó ní ọlọ́run ọba kú sùúrù ìgbà tó rí fídíò before and now torí àwọn èèyàn wọ́n wò pé fake ni a máa ń sọ ń pa ẹ̀ tẹ́lẹ̀ ó ti wá ń fẹnu ara ẹ̀ tọ́ṣì ara ẹ̀ sìn àbọ̀ nǹkan ló ṣe fídíò before òun kọ́ ló ṣe now àbí bọ́kàsì ló sọ̀rọ̀ ní fídíò yẹn wọ́n bọ́ èkó tó máa jáde kó tó máa sọ̀rọ̀ máa rorí ẹ̀ ta ló rí pẹ̀lú ẹ̀ mọ́ ń sìn tí rọ́bà lọ fógún ọdún ìjọ kan lò tó tọ́ máa bà ìgbà yẹn tó ń ṣe fídíò tó máa ń bẹ́ sókè tó ń lágbára láwọn èèyàn lórí kọ́ máa lọ comment ìgbà yẹn ti kọjá àwọn èèyàn máa ṣépè fún ẹ̀sìn ni àwọn èèyàn ti ń gbádùn wọn ti ní freedom mo ní èèyàn kan tó ní láti gbà tó ó sọ fún mi lẹ́ni union ni ayége ló wà ó ní láti gbà tóun ti bímọ òun ò ṣe birthday fọmọ òun rí ó lóun ṣe fún ní jẹta ọlá ségòlò ẹ kóun lè ṣe birthday yìí ó ní láti gbà tí ara bí ti wà ń bẹ òun ò ṣe birthday rí gbà tó pẹ́ gbowó ló ń kó wọlé ó wá ló ń ṣe dáadáa ó dẹ̀ fọwọ́ bojú mo sọ fọ́ ọ̀gá ẹ̀ mo onílé gíláàsì ni tó lọ ń sọ̀kòsò nílé bíríkì mo ń sọ fún gbà yẹn advice lásán mo fún advice pé ká yí ẹ tó bàjẹ́ yìí má lè bàjẹ́ ńgbà yẹn ni mo máa advice ẹ fún ló gbago properties mi ó wá ó rò pé máa lọ scot free ọlọ́run ọba ò kì í ṣọba kà kó ń ṣọba èké kó ń ṣọba onírọ́ ọba olóòótọ́ lọ́lọ́run ọba ọlọ́run ọba ti wá dé pẹ̀lú òótọ́ ẹ̀ sìn ọ̀gá ẹ̀ gangan ló wá ń fẹnu ara ẹ̀ báyìí ara ẹ̀ jẹ́ ẹ̀ lọ́lọ́run bó ṣe lágbára tó ìwọ lè sponsor election aṣíwájú ṣe bí pọ́n kó fún ẹ náà ò kólẹ̀ náà ò fi jíṣẹ́ débi kó jẹ kó dé la fi lose èkó ìwọ tó lose polling unit ẹ ẹ̀dẹ̀ ṣì ń jáde ẹ̀ ṣì ń sọ̀rọ̀ ìwọ bọ̀bọ̀ wèrè France má bá yé ọ̀gá ẹ̀ jẹ́ tán o èmi wà lé kọ́kọ́ ṣe mí o a máa bẹ state chairman gbogbo ibi tí òun gbà wọlé látọ̀dọ̀ ìsìyàbá yẹn kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ mọ́ kán tú wálẹ̀ ọ̀gá ẹ̀ ò jẹ́ nǹkan kan mọ́ náà tọ́gà ẹ bá sì jẹ́ nǹkan bàbá ẹ kú ò lè wá ṣòkú ọ̀gá ẹ̀dẹ̀ ní president ó lè wá ṣòkú bàbá ẹ ṣé bọ́gà ẹ̀ ṣẹ̀fẹ̀ lágbára ni èmi ẹnì kankan òkú fún mi mo wá sẹ́kọ̀ọ́ mo wá ṣe fàájì mo dẹ̀ ń rìn lẹ́kọ̀ọ́ táwa ló lágbára nu state chairman àtọ̀gá ẹ̀ẹ́dẹ̀ fọwọ́ bojú àwọn èèyàn ojú ti là á ìwọ sì ń jáde òun ṣe fídíò torí adákẹ́ àwọn òyìn wọ́n bá tún bí ẹ̀rẹ̀ tún jáde ṣe fídíò mi màá tún jáde fún ẹ kó lè mọ̀ pé mi bọ́kàsì mo wà nílé o orúkọ ẹ̀ ní mi ní dá màá máa dá yín lóhùn bọ́ńbà tó bọ́ńbà ni orúkọ ẹ̀ ní mi ní dá tó bá rò pé ó lè pè mí lẹ́nu mọ́ ẹni tó wá pistol tí mi gbà kí ló tí mi ṣe gbà kó lè má pa mí lẹ́nu mọ́ ni ọ̀gá ń pàrọ̀ òun ò gbà kọ́bọ̀ tá lòun èlò lò níbo ló ti rówó tó novel election ó mọ ẹtọ́ máa novel election ni kó jẹ́ tó ṣòdì lásán billions ló máa ná wọ́n sọ pé personal money ẹ̀ níbo ló sì rí who are you mo ń dóde ẹ ló tún máa jáde tún jáde wàá mọ̀ pé bọ́kàsì wà lé nǹkan kò ṣe mí ọ̀pẹ mi lẹ́nu mọ́ o orúkọ ẹ̀ ní mi ní dá o mo wà dígbídígbí bí mo ṣe wà náà ni mo wà o wà láì tẹ̀lé àti mọ́bìlà ìfáàtì làwádìí a máa sọ a máa járọ yín a máa járọ yín ọ̀gá ẹ̀ gbogbo láìfẹ̀ fẹ́ẹ̀kì ni òun ni mo rí lẹ́ni tó lówó tó lágbára nígbà tó lówó tó lágbára ni kò ń ṣèṣe yín mọ́ o tó tún máa fi bí ó ṣe lé ayé báwo ló ṣe máa parọ́ ẹ̀rọ ọlọ́run dẹ̀ máa ń bà mí lára ẹ̀ olówó lágbára gbogbo ilé ayé ẹ̀rọ ló fi ń pa kí ló dé tó fi rí bẹ́ẹ̀ tó bá tiẹ̀ ń ṣe bẹ́ẹ̀ nígbà tó ti jẹyàn nígbà tó padà jẹyàn ṣèbó jẹ́ kó fi rọ́lẹ̀ ọ̀gá tó ń parọ́ fún àwọn ọmọọṣẹ́ tó hàn ní kankan tó máa fi ẹ́ ṣe kí ló wá ń parọ́ fún ọ fún táwa ló lè parọ́ fún ajá France tún jáde àdèmà bẹ state chairman kan ṣí wálẹ̀ ibi tó ti máa mọ̀ pé ó ti tán fún yín ìwọ ń ṣe fídíò ń bẹ àwọn èèyàn kan bẹ ṣí ẹ̀ ó ṣe ń bá àwọn èèyàn lẹ́nìkan máa bẹ ṣí ẹ̀ èmi ò bẹ̀yàn rí pé bá mi ṣe fídíò mo kàn mọ̀ pọ́jà tó bá da ló máa tara ẹ̀ mi ò parọ́ òótọ́ ni mò ń sọ adébi tó bá jẹ́ kó dé irọ́ lẹ́yìn fi ń ṣe ilé ayé ṣẹ́dọ̀ yóò wá padà tú ọ̀gá ẹ̀ tó ń ṣe kangaroo president ó máa bọ́ lẹ́ńbẹ̀ ọlọ́run ọba ṣe ń bọ̀ fún ni kò tí ì dé ọlọ́run ọba ó ti ń fojú ẹ̀wọ̀n báyìí president Bíkúnlé Tajudeen Bàrúwá remain the authentic president of nurtw in Nigeria tí ò sí nǹkan tó máa yẹ
ó máa bọ́lẹ̀ ń bẹ̀ wàláhì tàláhì ó máa bọ́lẹ̀ ń bẹ̀ mi ò sọ kan rí kó má rí bẹ́ẹ̀ mi ò ń sọ lọ́hùn Ọlọ́run bá ń gbẹ̀nu mi sọ̀rọ̀ ni gbogbo èyí tí mo sọ sáré ni ó wá sí ìmúṣẹ eléyìí tí Bàrúwá náà máa wá sí ìmúṣẹ ó máa bọ́lẹ̀ ń bẹ̀ torí orí tó ń gbé ẹṣẹ́ pé pọ̀ gan inú àwọn èèyàn ò dùn sí ẹ ó máa bọ́lẹ̀ ń bẹ̀ lórí òótọ́ ni tí ò sí nǹkan tó máa dì mú Bàrúwá lọ́la ńlú kan tán lò pẹ̀lú ẹ̀ tán fi fi ẹ́ sórí ibẹ̀ yẹn wàláhì tàláhì súnmọ́ bí láì á máa padà sórí àga yẹn. President Bíkúnlé Tajudeen Bàrúwá remain the authentic president of NRTW ṣe ti ń gbọ́ kangaroo lòun fi wà ń bẹ̀ o ẹni tó lẹ́rú ló lẹ́rù Bàrúwá ló ní judgement lọ́wọ́ kẹ́yẹ tanra yín máa jáde ọjà France èmi bọ́kà sí wà ń lé fún ẹ tó ti gbọ́ mo ń dúró dè yín ó dàbọ̀ kò ní jù báyìí lọ.